ìlú Ọ̀ṣun la gbà lénìí láàrin gómìnà wa ọmọọba Adeleke àti ọba wa onírìṣà. bíbíire kò ṣe fowó rà. tí ọba gbéyàn sípò kan lénìí ó dàbí pé kán gbéyàn sórí ẹṣin. tán bá gbé yín sórí ẹṣin tẹ́ bá sọ̀pà kọ́ kẹ́ má gbàgbé pé àwọn kan ló gbé yín dé orí ẹṣin yẹn o. gbogbo wa ti mọ̀ wípé gómìnà ìlú ìfúngan kánsílọ̀ ìlú ó jọba lọ. nǹkan kan tí ó bá tó fi ju àwọn gómìnà lọ ni pé ó di ọjọ́ tí Ọlọ́run bá sọ pé máa bọ̀ wàá jíyìn iṣẹ́ tó ṣe láyé yìí wàá ṣe rẹ́kọ̀ọ̀dù ọba tí mo ní kó lọ jẹ́ ìjẹ́ tí ó ṣe èrè àbí ò ṣe èrè. ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tó kù ẹ lọ gbéra yín sórí àpọ̀nlé irú àpọ̀nlé tí ọba wa Ògúnwùsì Ẹnìtàn Ọ̀jájá tí wọ́n gbéra wọn lẹ́yìn. ẹni tó bá tọ́ sí ipò àpọ́nlé òun la máa pọ́nlé ẹni tó bá tọ́ sí ipò àyẹ́sí òun la máa yẹ́ sí. ṣé rí gómìnà wa ti ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Adeleke wọ́n ṣe nǹkan kan tí ó múnú gbogbo àwọn ọmọ Yorùbá àwọn ọmọ kóòtù òjìrè tó múnú wa dùn jọjọ. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹja sí abẹ́yìn arọ̀ yìí pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá a subscribe sórí àwọn ìkànnì ẹ̀rọ ayélujára wa lórí Facebook àwa ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ má gbàgbé láti subscribe fún wa kẹ́ẹ̀sì máa wà tán notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí mo máa jáde ẹ bá wa like ẹ bá wa comment kẹ́sì bá wa share ojúlẹ̀ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ ti mọ̀ wá tá a bá rí tàbí tí a ò bá gbọ́ a ò ní jáde wá ìlú Ọ̀ṣun la gbà lénìí láàrin gómìnà wa ọmọọba Adeleke àti ọba wa onírìṣà ọba Ògúnwùsì Ẹnìtàn Ògúnwùsì ṣé eré máa ń sọkọrọ fún wa bíbíire kò ṣe fowó rà. tí ọba gbéyàn sípò kan lénìí ó dàbí pé kán gbéyàn sórí ẹṣin tán bá gbé yín sórí ẹṣin tẹ́ bá sọ̀pà kọ́ kẹ́ má gbàgbé pé àwọn kan ló gbé yín dé orí ẹṣin yẹn o tẹ́ bá máa bọ́lẹ̀ náà àwọn kan ló máa gbé yín bọ́lẹ̀ ní orí ẹṣin. ṣé rí gómìnà wa ti ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Adeleke wọ́n ṣe nǹkan kan tí ó múnú gbogbo àwọn ọmọ Yorùbá àwọn ọmọ kóòtù òjìrè tó múnú wa dùn jọjọ nítorí pé gómìnà wa ò gbàgbé nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe kò tẹ̀yẹ pé bóyá kò gbàgbé ẹni tó bá tọ́ sí ipò àpọ́nlé òun la máa pọ́nlé ẹni tó bá tọ́ sí ipò àyẹ́sí òun la máa yẹ́ sí. ọba wa Ọọ̀ni of Ifẹ̀ àwọn nìkan kọ́ lọ́ba nílẹ̀ Yorùbá ṣùgbọ́n torí pé ọba wa Ògúnwùsì wọ́n ṣe àwọn gẹ́gẹ́ bí ọba wọ́n ṣe ọba alátẹnujẹ wọ́n ṣe ọba tó lọ rá bàbá lọ́dọ̀ wọn gómìnà wọ́n ṣe ọba tí ò ní lè sòótọ́ òun ni ọba wa ṣe rí àpọ́nlé lọ́dọ̀ gómìnà gbogbo wa ti mọ̀ wípé gómìnà ìlú ìfúngan kánsílọ̀ ìlú ó jọba lọ kánsílọ̀ ìlú ó ju ọba lọ chairman local government ó ju ọba lọ ká má ti wà sọ pé gómìnà ṣùgbọ́n nǹkan kan tí ọba tó fi ju àwọn gómìnà lọ ni pé ó di ọjọ́ tí Ọlọ́run bá sọ pé máa bọ̀ wàá jíyìn iṣẹ́ tó ṣe láyé yìí wàá ṣe rẹ́kọ̀ọ̀dù
ọba tí mo ní kó lọ jẹ́ ìjẹ́sí òṣèré àbí òṣèré ó dọjọ́ yẹn kí ọba tó kó lórí àpèrè ẹ̀ tẹ́lómi máa fi máa múra sílẹ̀ láti dé orí àpèrè. Ṣùgbọ́n àwọn gómìnà wa, àwọn pírẹsidẹ̀ǹtì wa, àwọn kánsílọ̀ wa ó ti níye ọdún, ó ti níye sáà tó máa lò. Sáà kan ọdún mẹ́rin, sáà méjì ọdún mẹ́jọ. Ṣé ẹ ti rí yàtọ̀ tó wà ń bẹ̀? Mo lè máa ń sọ fún àwọn ọba wa wípé àwọn ọba ló ní àṣẹ nígbà ayé ìwáṣẹ̀, ṣùgbọ́n torí pé ìjẹkújẹ àwọn ọba yẹn nígbà yẹn òun ló jẹ́ kí àṣẹ àti agbára kó kúrò ní ọwọ́ wọn kó lọ bọ́ sọ́wọ́ ìjọba. Àbí nígbà tí ọba bá wò ṣùṣùṣù tó sọ pé òun pẹ́sẹ̀ léyàwó níyàwó ó ti ṣí ipò lò. Àwọn ló yẹ kó wà lórí àṣẹ. Ẹ wo ìlú òyìnbó ní England, London, ó lò president ń bẹ́ẹ̀. Ọba ló ń pàṣẹ, ọba wa ní àwọn mínísítà bó ṣe yẹ kó rí nìyẹn. Ṣùgbọ́n torí pé àwọn tó wà bẹ́ẹ̀ gbà yẹn wọ́n ṣí ipò lò, wọ́n ṣí agbára lò, ní agbára ṣe kúrò lọ́wọ́ àwọn ọba ló ṣe bọ́ sọ́wọ́ ìjọba. Wọ́n wá mú alifábẹ́ẹ̀tì méjì, wọ́n wá fi kún ọba yẹn, ó ní IJ ẹ lọ fi kún, ó di ìjọba. Agbára kúrò lọ́wọ́ wọn ọba ó bọ́ sọ́wọ́ ọwọ́ ìjọba. Kí ni nǹkan tó yà mí lẹ́nu tí mo ní gómìnà wa tìpínlẹ̀ Ọ̀ṣun ṣe? Ọmọ ọba Adeleke lójú gbogbo èèyàn ló ṣe dọ̀bálẹ̀ fún kábíyèsí wa. nítorí pé ó mọ̀ pé àpèrè tí ọba jókòó lórí yẹn àpèrè Odùduwà ní àwọn ọdẹ gbọ́dọ̀ pọ́n àwọn alálẹ̀ lé látara ọba. òun lọ́wọ́ Yorùbá sì sọ pé ẹ jẹ́ ká gbé ọlá fún ẹni tọ́lá jẹ́ tiẹ̀. Bíbélì náà jẹ́rìí sí i, ó ní ẹ bọ̀wọ̀ fún àwọn aláṣẹ. ṣé àtìrí kan tí mo sọ báyìí? Bíbélì ní ẹ bọ̀wọ̀ fún àwọn aláṣẹ. ọba wa òun láláṣẹ ìlú, ṣùgbọ́n torí pé
gbogbo nǹkan táwọn ọba yẹn ti ṣe ń gbà yẹn òun ni agbára ṣe kúrò lọ́wọ́ ọba ó bọ́ sọ́wọ́ wọn ìjọba. gómìnà wa nǹkan tẹ́ ẹ ṣe yìí ó kún wa lójú púpọ̀. èmi ò rí gómìnà tó ṣe rí ní ilẹ̀ Yorùbá kó dọ̀bálẹ̀ fún ọba publicly níta gbangba ó yíká ọ̀tún ó yíká òsì lóhun tí ó ṣẹlẹ̀ rí. gómìnà wa yìí ọmọ ọba Adeleke lágbára Ọlọ́run ọba aṣọ àpọ́nlé yín ò ní fàyà. wọ́n bu àpọ́nlé wọ́n bu ọlá wọ́n bu iyì fún ọba wa náà wá ṣe dáadáa wọ́n sáré gbé wọn báyìí pé gómìnà mi ẹni tó ń fún mi sálárì. ṣùgbọ́n gómìnà wo òwò yẹn pé ẹni tí mò ń fún sálárì ó mọ̀ pé ọba ni. kò sí bí ó ṣe lè kéré tó ẹni tó bá ti wà lórí àpèrè ọba ni. kí ni kan tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tó kù ẹ lọ gbéra yín sórí àpọ́nlé irú àpọ́nlé tí ọba wa Ògúnwùsì Ẹnìtàn Ọ̀jájá tí wọ́n gbéra wọn léyìí níta gbangba ni gómìnà ìlú wọn dọ̀bálẹ̀ fún wọn ló pọ́n wọn lé torí pé wọn náà gbéra wọn sípò àpọ́nlé wọn ò ń ṣe ọba tó ń lọ lọ́bì lọ́dọ̀ gómìnà tó ń tọrọ owó. ẹ wo orú ọba ìlú tìbítà sọ yẹn nísìnyí àbùkù ni wọ́n ń kọ́ káàkiri àti lọ́wọ́ ará ìlú àti lọ́wọ́ àwọn mùsùlùmí. àwọn mùsùlùmí kan wá gbé ẹjọ́ wá báyìí tó yẹ ká apply sẹ́ǹsì sí ẹ wo torí yín ẹ wo ọpọlọ yín ẹ wo bí tẹ́ ti ń bọ̀ kẹ́kọ̀ọ́ gbé wípé àwọn ará ibà iṣẹ́ kìí ṣe pọ́n fẹ́ da ìjọba mi rú. ẹ̀kọ́ gbá kí nìyẹn lọ́wọ́ wọn wù òun ló wá jẹ́ kẹ́wàá ní yẹ̀yẹ́. ọba tó bá ti ń lọ sílé gómìnà tó ti lọ tọrọ owó tó ń lọ lọ́bì nǹkan tó yẹ kó bá lọ síbẹ̀ tó ń bá lọ síbẹ̀ kò lè rí àpọ́nlé lọ́wọ́ gómìnà. ọba tó bá ti ń ṣe rádaràda sọ́dọ̀ ọmọ ìlú kò lè rí àpọ́nlé lọ́dọ̀ ọmọ ìlú. ọba tó bá ti ń ṣe nǹkan tí ó tọ́ sọ́dọ̀ àwọn mùsùlùmí kò lè rí àpọ́nlé lọ́dọ̀ àwọn mùsùlùmí. ọba tó bá ti ń ṣe nǹkan tí ó tọ́ sọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì kò lè rí àpọ́nlé lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì. ẹ wo àpọ́nlé tí gómìnà wa ọmọọba Adeleke tó gbé fún ọba wa Ọ̀jájá. inú mi wá dùn gan-an ipò pẹ̀lú gbogbo ọlá pẹ̀lú gbogbo oyì pẹ̀lú ipò tọ́lọ́run gbé gómìnà wa sí yẹn tó wá ṣe bẹ́ẹ̀ public. lágbára Ọlọ́run ọba gómìnà wa ẹ̀ ní ṣíṣe o ẹ̀ ní ṣíjẹ ẹ̀ ní ṣísọ nǹkan tẹ́ ẹ ṣe yìí kò sí gómìnà kan tó ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá rí kí ó pọ́n ọba lé níta gbangba bẹ́ẹ̀ yẹn. ẹ̀yin ò fi ṣe pé ilé ẹni láti ń jẹ́kù tí ò ní dodo ẹ̀dọ̀bálẹ̀ níwájú lágbára Ọlọ́run ọba ojú òní tí ẹ̀yẹ́ yẹ wá ẹ bá pín fọ́nrán yìí kó kan gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lára lágbára Ọlọ́run ọba ẹ bá gbàdúrà fún gómìnà wa kápá ayé kó má kà wọ́n ipò tí wọ́n bá ń fẹ́ kọ́yọ́ ọba kó máa mú wọn débẹ̀ ọ wà nílòpọ̀ yẹn nínú ìlera bó ṣe máa jẹ́ nìyẹn o orí bẹ́ẹ̀ kò yí padà ẹ̀yin yẹn wa ẹ má bá a pín kódélé kódókó ó kódóró Yorùbá tẹlifíṣàn èrè o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.